Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abisola ni oníròyìn yìí. Mọ̀lẹ́bí Kọ́ládàísí ti kéde bí ètò ìsìnkú àkọ́bí ọmọ gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́, Abisola Kọ́ládàísí yóò ṣe wáyé o. Ní ọjọ́ 27 oṣù kẹta ni ẹni tó jẹ́ àkọ́bí ọmọbìnrin fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan, olóògbé Abisola Ajimobi jáde láyé. Òwúrọ̀ ọjọ́bọ̀ ọjọ́ 27 ni ìròyìn nípa ikú Abisola Kọ́ládàísí jáde sórí ayélujára o. Arábìnrin Abisola Kọ́ládàísí ni ìròyìn sọ pé ó dágbére fún ayé o lẹ́ni ọdún 44. Ikú rẹ̀ wáyé o lẹ́yìn ọdún 4 tí bàbá rẹ̀ di olóògbé Abisola Ajimobi tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí jáde láyé. Ṣáájú ikú rẹ̀, Bisola jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún mínísítà tó wà fún owó ìṣúná Atiku Bangudu. Bákan náà ló jẹ́ ìyàwó fún Kọ́lápọ̀ Kọ́ládàísí, ọmọ ọ̀kan lára àwọn olóyè àgbà ilẹ̀ Ìbàdàn ni o. Òun náà sì ni ọmọbìnrin tó dàgbà jùlọ ní àwọn ọmọ Abiola àti Florence Ajimobi. Ọmọ mẹ́ta ni Bisola bí nígbà ayé rẹ̀ o. Orúkọ ìnagijẹ rẹ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí ni àbí kede nígbà ayé rẹ̀. Ètò ìsìnkú yóò bẹ̀rẹ̀ pẹ̀lú orin àti ìyìn lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún 2025 tí yóò wáyé ní ilé ìtura Èkó Hotel. Bákan náà ni àdúrà fún òkú yóò wáyé ní ilé ìjọsìn Redeemed Christian Church of God, RCCG City of David, Trinity Towers tó wà ní òpópónà Yéṣùfù Abíọ́dún Onírú, Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn náà ni wọ́n ó gbé ara rẹ̀ lọ sí ìtẹ́ òkú fún ìsìnkú o, ṣùgbọ́n ètò yìí kò sí fún àwọn tí kì í ṣe ẹbí rẹ̀ rárá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abisola ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.